Africa Content TV. Afẹ́fẹ́ ò ní fẹ́ lára má ṣe òògùn àbúrú àbúrú lọ́tọ̀ ìlú ìbáwó. Sọ́yìn ẹ̀ka kún wa kí wọ́n ta láṣẹ lọ́kọ̀ ìwé ológun. Omi nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí kò mọ̀ ọdún tí ọmọdé nínú ìmọ̀ láti tẹ̀sọ̀ bá tó gbogbo. Lórí ìkọrin bàbá tó eré kù má lè omi láti lábọ́lé. Ìbò oníbalẹ̀ kí bá má ṣe rọrùn sọ. Ìbò oníbalẹ̀ ọ̀dọ́ mi má ṣe kí n pa. Afẹ́fẹ́ ò ní fẹ́ lára má ṣe òògùn àbúrú àbúrú lọ́tọ̀ ìlú ìbáwó. Orí ẹ̀ka kún wa kí wọ́n ta láṣẹ lọ́kọ̀ ìwé ológun. Afẹ́fẹ́ ò ní fẹ́ lára má ṣe òògùn àbí máa lọ́tọ̀ ìlú ìsáré. Bọ́lí ẹ̀ka fún wọn kí wọ́n ta láṣẹ lọ́kàn fún ìlú. Kó fẹ́ sí ìfẹ́ ẹ̀fọ́ ọ̀rọ̀ sí gbogbo ọdún ìgbé ọmọdé nínú ìlú láti sọ̀tọ̀ bá a tó gbogbo ìlú. Lórí ìkọrin bàbá tó gbogbo ìbálò orí láti wá bọ́lé. Ìfẹ́ oníbalẹ̀ kí wá má ṣe ọ̀rọ̀ sọ. Òkè oníbalẹ̀ ọ̀rọ̀ bí má ṣe ní ipa. Afẹ́fẹ́ ò ní fẹ́ lára má ṣe òògùn àbí máa lọ́tọ̀ ìlú ìsáré. Lórí ẹ̀ka fún wọn kí wọ́n ta láṣẹ lọ́kàn fún ìlú. Mama,
omi ni ọ̀rọ̀ ọkùnrin ò ní fẹ́ ẹ̀fọ́kọ̀ fẹ́ fọmọ omi ni yọ omi ni yọ omi ni ọ̀rọ̀ ọkùnrin ò ní fẹ́ ẹ̀fọ́kọ̀ fẹ́ fọmọ omi ni yọ.
Like a